Hello, ẹ̀yin èèyàn mi o. Only one that shall never end. Ó dà bẹ́ẹ̀ náà. A máa gbọ́ ìròyìn ayọ̀. Ẹ máa fi etí ayọ̀ tẹ́tí sí wa. Ẹ máa fi gbọ́ ọ̀rọ̀ ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Kábíyèsí àti Queen Naomi. Àwọn olóyìnbo sọ wípé who laugh last, laugh the best. Kábíyèsí àti olórí Naomi. Inú wọn dùn, ayọ̀ wọn kún. Wọ́n celebrate àwọn ọmọ ìbẹta. Wọ́n ní inú wa ń bí Ashley. Wọ́n ní ibi tó ń rí kábíyèsí àti ìyàwó ẹ̀ tí kábíyèsí dì mọ́ Naomi pẹ́pẹ́pẹ́. Wọ́n ní bólẹ̀ ti rí kí kábíyèsí dì mọ́ ìyàwó kó máa bá a jó. Wọ́n ní ti olórí Naomi àti kábíyèsí làwọn rí. Wọ́n ní lára bá ń ta. Mi ò mọ ibi tó ń wà o, gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ní ara ta Ashley. Bá Ashley ṣe gbé chair. Ẹ mọ̀ pé wọ́n máa sneak wọlé, wọ́n máa sneak. Kì í ṣe bí àfihàn. Wọ́n máa yọjú, wọ́n kàn yọjú torí ìyọjú tó máa yọjú tó ń invite wọn. Ẹ understand? Torí pé in the name pé wọ́n ń bá kábíyèsí, wọ́n yìí ń bẹ kábíyèsí, wọ́n yìí ń sọ fún àwọn èèyàn, wọ́n lọ ń bá àwọn ọ̀rẹ́ kábíyèsí. Pé kí kábíyèsí jọ o, kó jẹ̀bùrẹ́, kó jẹ́ káwọn padà. Ọlá ìtàn wọn ti sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ọlá ìtàn sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ọlá ìtàn ó ti ṣe wọ́n máa pé àwọn Yorùbá ta kà nígbà tá a wà ní èwe. Ó ti ṣe kìdá egungun yìí. Gbogbo yín tẹ́ bá gbàgbé ìwé ta kà nígbà tá a wà nílé ìwé. Ọlá Yorùbá book láti kà. Now, wọ́n ní nǹkan tí èèyàn bá ní lọ́wọ́ kò ń jọ́ lójú. Àfi tó bá bọ́mọ lọ́wọ́. Ọlọ́run má jẹ́ kí nǹkan rí bọ́mọ wa lọ́wọ́ lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù Olúwa wa. Àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtàwa tá à ń sọ nǹkan rí ò ní bọ́mọ wa lọ́wọ́. Lágbára Kristi. Ó ti bọ́mọ wọn lọ́wọ́. Ó ti bọ́mọ àwọn olórí láàfin lọ́wọ́. Wọ́n ní Naomi ó ti gba ọkọ ẹ̀ padà. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní genuine love ó yàtọ̀ sí counterfeit love. Ṣé ẹ mọ irú àwọn ìfẹ́ tá à ń pè ní original love? Ìfẹ́ àtọkànwá, ìfẹ́ àtinúwá, ìfẹ́ tí kì í dalẹ̀. Ìfẹ́ ò ń dalẹ̀ o. Ìfẹ́ ò dẹ̀ ń ṣe ìbàjẹ́. Bẹ́ẹ̀ ni. Àìnífẹ́ òun ló ń fa gbogbo ká máa wọlé aláwo, ká máa wọlé oníṣègùn. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin míì wọ́n máa ń wọlé aláwo tọkọ wọn? Kò sí ìfẹ́ gidi ńbẹ. Tí ìfẹ́ bá wà, wọ́n á ní kí ló ń fẹ́ ṣe kà fún ọkùnrin? Ẹni bí ọkàn mi, ẹni kejì mi. Wọ́n ní bí marriage, that is calculation marriage. Tá bá times, wọ́n ní times 1 plus 1. Ṣé ẹ mọ̀ pé ó yẹ kó jẹ́ 1? 1 plus 1 plus 2. But 1 plus 1 náà ni. Ìkan àti ìkan náà yìí ni. Bẹ́ẹ̀ ni. Ìkan àti kábíyèsí kan sọ pé kábíyèsí ní ìyàwó ẹ̀ èjì. But bí marriage tí ò ṣe ẹ̀tàn marriage, 1 náà yìí ló yìí máa jẹ́. Ìkan náà ni kábíyèsí àti Queen Naomi. So àti ìkan náà, àti Naomi wà ní àti ọkàn kábíyèsí. Àti kábíyèsí wà lọ́kàn Naomi. Gbogbo ẹ̀yin tó kù, Ọlọ́run má jẹ́ kí ṣìṣe bá yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ṣìṣe ti bá yín already. Torí tẹ bá wà with your right senses, ẹ ní máa sọ pé ẹ fẹ́ pa èèyàn. Èèyàn tẹ́ ẹ lè dá. Èèyàn tó jẹ́ pé èémí tó ń mí, ẹ̀yin kọ́ lẹ ní. Gbogbo
everything tó wà lára èèyàn ẹ̀yin kan lẹ̀ ni Ọlọ́run ló ṣe even tó wà lára yín ká má sì sọ pé tẹ̀yin gbogbo ẹ̀mí tẹ̀mí àti tó ọmọnìkejì àtẹ̀ntẹ̀ fẹ́ pa lára tẹ bá sọ pé ẹ fẹ́ pa ẹ fẹ́ pa ẹ̀mí ẹnìkan tọ́lọ́run bá ti kọ́kọ́ mẹ́mí tí yín lọ ńkọ́ ṣé ẹ máa ráyè sọ pé ẹ fẹ́ pa ẹ̀mí ẹlòmíì ẹ̀mí tẹ́ tí ẹ lè ever sọ pé ẹ máa care fún àbí tẹ máa dá fúnra yín ẹ ṣẹ́ lè dá ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run báwo náà ṣe ń sọ Yorùbá yẹn kọ́ tán lè dá tẹ sọ pé ẹ fẹ́ destroy Ọlọ́run àkọ́kọ́ destroy yẹn náà kó tún sọ pé ẹ fẹ́ destroy tó bá ti destroy ṣé o máa ráyè sọ pé ẹ fẹ́ destroy ẹnìkan àwọn yèyé náà tó àwọn òpè ńláńlá ṣé mo pé tí kábíyèsí bá nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ wọn ìfẹ́ ò sí bẹ́ẹ̀ ìfẹ́ àìṣètàn ìfẹ́ òtítọ́ ò sí bẹ́ẹ̀ torí tó bá nífẹ̀ẹ́ wọn irú Mariam kò nífẹ̀ẹ́ torí ogun ló ṣe fún kábíyèsí a fi gbogbo ẹnu pè ó sáré sọ́tún sáré sósì láti fọ́ọ̀sì rẹ̀ láti wọlé sí kábíyèsí lára ó dẹ̀ ṣe níwọ̀nba wọ́n ní iṣẹ́ wọn pé oògùn tó ń ṣe yìí temporary ni ó kàn nípa àwọn tó ń ṣe oògùn yẹn wọ́n fìyà jẹra wọn torí èṣù gan-an tó lọ ń bá láti ṣe oògùn yẹn lọ́wọ́ èṣù ò ní nǹkan rí láti fún yàn á tan ẹ̀tàn jẹ́ ní lásán ní oògùn irú ẹ̀ ní Mariam ṣe kí ló wá gbẹ̀yìn ẹ̀ sìn òfo nínú òfo asán nínú asán òun ìyá yẹn wá ń jẹ wọ́n sìn Sátánì kan ó ba sẹ́gbẹ̀ẹ́ kó fi wọ́n rẹ́rìn pẹ̀yìn kẹ́ mo sọ pé yìí máa padà wá bá mi kẹ́tù padà wá fún mi ní ànádà fèkì kí n tún gbé fèkì lẹ́yìn lọ́wọ́ the same thing náà ni Ashley ó sáré lọ sọ́dọ̀ aláwo òun kẹ̀dẹ̀rẹ́ olóògùn ni oògùn kan lòun oògùn lọ́wọ́ ṣe ń wọnú omi ló ń wọnú oòrùn ló ń wọnú iná ló ń wọ gbogbo ẹ̀ òun gan ó ṣe èṣù ní níbò ṣó fẹ́ lágbára jù mí lọ ni lèṣù bá wá yí wọn mọ́lẹ̀ á sọná sí wọn lára wọ́n máa ké àbòsí kiri wọ́n máa ké bòsí pé àwọn ni ìyà jẹ tó yìí nígbà wọn tún kéré mọ́lẹ̀ káwọn tún lọ síbòmí ìṣọ́ wa rẹ́rìn kàkàkàkà pé tún máa bọ̀ máa tún gbé fèkì lẹ́yìn lọ́wọ́ nǹkan tó ṣe fún wọn nìyẹn tán dẹ̀ realize pé ìyà ń jẹ wọn kí ló gbẹ̀yìn wọn sìn ìyà wọn sá kolobá wọn ò ní sinmi bẹ́ẹ̀ ni wọ́n ní a wicked person pé àbí báwo náà ṣe sọ òyìnbó yẹn a wicked person will never have a peace bẹ́ẹ̀ ni wọ́n lè nísinmi ìkà wọ́n nísinmi rí báwọn Ashley àti Rónkẹ́ àti Mariam bọ́n ṣe nísinmi àti ọmọ rírìn yẹn tó ń pè ní Tóbi wọn ò ní ìsinmi kábọ̀ wọn ò ní ìsinmi kínkín ní pìnì wọn ò ní wọn kò fúnra wọn yà jẹ ẹni tọ́lọ̀ ti gbé dúró rẹ́dí ẹ wá sọ pé fẹ́ tàǹpẹ̀ rí pé kò sí ìsinmi fún wọn Ọlọ́run wa gbogbo àwọn tó wà lẹ́yìn Naomi wàmúwàmú ẹ̀mí mọ́ wà lẹ́yìn Naomi ẹ̀jẹ̀ Jésù kàgàgà Jésù Ọlọ́run ti sókè Naomi sínú ẹ̀jẹ̀ Jésù báwo lè ṣe fẹ́ nà gà sọ pé ẹ fẹ́ lọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ pé kí Jésù yàgò torí ẹni tó wà nú ẹ̀yìn kò fẹ́ lọ gbà ó fẹ́ lọ gbé á jẹ́ pé ó ti ṣetán láti parun ayérayé bẹ́ẹ̀ ni àánú yín ṣe mí ẹ jẹ́ ìyá tètè jáwọ́ kẹ́ ẹ lè rọrùn wọ̀ torí ẹ̀mí tẹ́ fi ń sá kiri ẹ̀mí tẹ́ ní ẹ̀yin kọ́ lẹ ní kẹ́lẹ́mí tó gba ẹ̀mí ẹ̀ lọ́wọ́ yín ẹ má fọwọ́ fa wàhálà ẹ má fọwọ́ fa èṣù àti Mariam àti Ashley ẹ̀yin tẹ́ fi fọ́ọ̀sì gba ogun náà tẹ́ fẹ́ fi fọ́ọ̀sì gba ẹ̀rẹ́dẹ́ ìgbà tó rẹ̀ lọ́lọ́run ṣe ní fún yín olùfún yín ti kẹ́yìn tó ẹ̀yìn kan lè ní Naomi ló ní nǹkan ẹ má wulẹ̀ jàǹpátá kẹ́ tètè bẹ́ sí ara yín sọ̀rọ̀ bí kábíyèsí ṣe ń lé yín kẹ́yà tètè bẹ́ sí ara yín sọ̀rọ̀ kẹ́ tó gbiná dànù kẹ́ tó máa járí jẹ kẹ́ tó káwọ́ lérí ó mà ṣe ó ń dáǹsì yín o ẹ tètè jáwọ́ sí ìsìn tó jẹ́ pé ẹ̀mí ìwà nu yín kọ́dọ̀ tó ní nǹkan tó já nǹkan ẹ̀gbà lọ́wọ́ yín tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin èèyàn mi jàre ẹ̀yin tẹ́sẹ̀ lẹ́kẹ́jọ ẹ bá mi share kẹ́ bá like ẹni tí ó nífẹ̀ẹ́ ti gba ìfẹ́ ẹ̀ Naomi ló ní nǹkan ó ti gbà lè bá dúró
wọ́n ní èèyàn kì í bá yínmíyínmí du imí, ẹ má bá a dù ú. Naomi ló ní nǹkan ẹ̀. Ẹ kàn ń sáré kiri ni. Naomi ló ní nǹkan ti gbà á. Ó ní nǹkan ti gbà á. Ó ní nǹkan ni ẹja ṣe é. Ó ti ń ṣe nǹkan ẹ̀. Kí lẹ wá ẹ jọ ẹ sinmi ẹ̀dọ̀ torí ẹ bá wa lọ sókè wa lọ sísàlẹ̀ wá gbogbo ilé ayé yìí. Káàkiri ẹ máa jẹ̀bi ni. Torí ọmọ ọlọ́mọ wà nílé tiẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí Naomi yẹn kò lè fọ́kọ méjì náà láyé. Bíbélì ti sọ wípé ọkọ kan aya kan. Tí Naomi bá fi ọkọ ẹ̀ lẹ̀ tó lọ fọ́kọ ọkọ ẹlòmíì, olè ló lọ jà torí ilé ẹ̀kọ́ ni. Ó fi ilé tiẹ̀ lẹ̀, ó sá lọ sí ilé ẹni ẹlẹ́ni láyé. Láyé. Olè ní Naomi máa jà nìyẹn tó bá sọ pé òun fẹ́ lọ fẹ́ ọkọ ńsìn. Ibi tó bímọ sí tọ́lọ́run tó ti fi ìdí ẹ̀ lélẹ̀ ńbẹ̀ tó fẹsẹ̀ ẹ̀ múlẹ̀. Wàá sọ pé ó ní nǹkan tó ń jò lọ́wọ́ tó lóun fẹ́ wá lọ sílé ọkùnrin mi. Irú ẹ̀yin yìí tẹ́ ti dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ ti ṣẹ̀. Bíbélì sọ pé ó ní gbogbo èèyàn ló ti ṣẹ̀. A dẹ̀ ti kùnà ògo Ọlọ́run. Ẹ̀yin ti ṣẹ̀ ẹ ti kùnà ògo Ọlọ́run. Instead kẹ́ tètè sá padà kẹ́ lọ repent. Tomorrow may be too late. Ẹ̀yin olórí tẹ́ ń gba nǹkan ní nǹkan. Tẹ́ fẹ́ gba nǹkan ní nǹkan. Ẹ̀yin kọ́ lẹ ní. Ó ní nǹkan ti gba nǹkan ẹ̀. Naomi ti gba ọkọ ẹ̀ padà. Kẹ́ ya fọ́n dàgbé padà sílé ọkọ tí yín ibi tó belong sí nìyẹn. Ẹ kàn sọ pé ọkọ mi. Yóò tiẹ̀ tó ti Ashley yẹn. Níbo ló ti rọ́kọ? Ọkọ ẹ̀ ò ń ṣe ìṣìnà káàkiri. Ò ń gbé oyún olóyún wá ń gbé wá fún kábíyèsí. Wàá lọ ọkọ ẹ̀. Ó ti torí pé ẹ ti ń ṣe oríṣiríṣi òtòrùpọ̀ fún kábíyèsí. Kábíyèsí ó ti rò pé ẹ máa ṣiṣẹ́ lára ẹ̀. Ẹ ti ṣí. Ọlọ́run ti bà gbogbo ẹ̀ jẹ́ fún yín. Nítorí Naomi. Tó bá pé kò sí Naomi yẹn. Ẹ mọ̀ pé anointing Naomi òun ló ń ṣiṣẹ́ lára kábíyèsí. Tẹ́ ẹ bá mọ̀. Ẹ wá ní kí kábíyèsí fi ilẹ̀. Kábíyèsí lè fi ilẹ̀. Ìwọ olórí. Ìwọ ni ẹ sọ pé tọ́mọ yẹn ìjọ́ òní Naomi fẹ́ padà. Wọ́n ní nǹkan táwọn people yẹn sọ àwọn counterfeit olórí tán pera àwọn kan fẹ́ fame. Naomi nìkan ló jẹ́ olórí kì í ṣe ẹ̀yin. Òun ló lórí ọba. Ẹjọ́ òní Naomi fẹ́ padà. Ṣé tó bá ti lọ oṣù kan ṣé kó padà? Ṣé bá ti lọ ọ̀sẹ̀ kan ṣé kó padà? Ṣé bá ṣe kíni? Ìwọ Ashley ìgbà tí ìwọ wá sí tó bímọ tiẹ̀ tó wá sáàfin. Ọjọ́ mélòó ló dá tó fẹ́ padà? Ṣé ó padà sí ibi tó ti wá? Ó ti pọ́dún sí ò padà. Shame on you. Ẹ̀yin wá ń bèèrè pé ìjọ́ òní Naomi máa lọ. Báwo ló ṣe máa lọ fún kíni bo ló ń lọ sí? Ìwọ tó ti bímọ sọ́hùn. Tó bímọ káàkiri. Wọ́n ní kó wá. Ìwọ yín gan ló máa padà síbi tẹ́ tí ń bọ̀. Naomi ilé ẹ̀ lélẹ̀ kò lè kúrò ńbẹ̀ láyé. Ẹ̀yin èèyàn mi. Ẹ jọ jàre àgbọ̀dọ̀ torí àwùjáre kí tán lẹ́nu. Mo ní kí n tún gbé lè wá sí yín létí. Àwọn olórí yẹn. Ó mà ṣe o. Ẹ jẹ́ ya bẹ́ẹ̀ wọn àtẹ̀yin tẹ́ ń support ìkà. Tẹ́ ń support Mariam. Tẹ́ ń support Ashley. Ẹ̀yin dẹ̀ lẹ mọ̀ o. Torí mo mọ̀ pé ẹ ní nǹkan rere lọ́wọ́ tẹ̀lé fún àwọn people àwọn ẹlẹ́ṣẹ̀ tó yẹ kẹ́ tí ẹ bá wọn sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó bá pẹ́ nífẹ̀ẹ́ wọn. Tẹ́ ẹ bá fẹ́ kẹ́mi wọn lọ parun. Torí nǹkan tó ń dáwọ́ lé yìí parun. Ibèbè parun náà wà yẹn o. Ẹ jẹ́ ya sọ fún wọn. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ mọ̀ what's up. Àwọn èèyàn mi tó tẹ́lẹ̀ ń kẹjọ. Àwọn èèyàn mi tó sure. Àwọn èèyàn mi tó ń tẹ́tí dáradára. Yàtọ̀ sí àwọn tó jẹ́ pé Thomas ni wọ́n. Àwọn adọ́rùnmọ́tọ́. Wọ́n á sọ wọ́n á ní irọ́ náà pa. Naomi wo ló fọ́kọ? Naomi ló wà nílé kábíyèsí. Naomi ti lọ. Naomi is not a part of kábíyèsí. Àwọn kan ní irọ́ ni pé kò tiẹ̀ bímọ débi. Ìjọ́ òní Naomi lóyún tó ń bímọ. Àwọn kan àwọn onírọ́. Wọ́n kàn sọ bó ṣe yé wọn sí ni èmi lè blame wọn. Wọ́n á pé wọ́n wà current ni. Wọ́n wà current sí nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ. Wọ́n mọ̀. Yàtọ̀ sẹ́yìn tẹ́ wà current. Abọ́ Ọlọ́run adájú lórí wa. Àánú Ọlọ́run á pé ẹ máa gbọ́ wa sí dáadáa. Àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá. Agbára Kristi abọ́ Ọlọ́run adájú lórí yín. Ẹ ṣí bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share kẹ́ bá kọ. Subscribe kéde bá wa share. Yes. Kẹ́ love ẹ̀. Kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.